Aláròyé máa wí o. Adájọ́ ti ní kí ìyáálé ilé tó fi orúkọ Kyari lu jìbìtì máa lọ gbatẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n l'Àbújá. Iwájú onídàájọ́ Ibrahim Muhammad tilé-ẹjọ́ gíga kan tó wà lágbègbè Gwagwalada nílùú Àbújá ni wọ́n fojú ìyáálé ilé kan abilékọ Ramat Mercy Mba bà báyìí. Ẹ̀sùn tí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìwà àjẹbánu the Independent Corrupt Practices and Other Related Offences ICPC fi kàn án ni pé obìnrin náà ń lo orúkọ olórí òṣìṣẹ́ lásìkò ìjọba ọ̀gágun Muhammad Buhari, olóògbé Abba Kyari àti ìfọwọ́síwèé rẹ̀ láti fi lu àwọn aráàlú kan ní jìbìtì. Aláròyé gbọ́ pé nínú oṣù kẹfà ọdún 2022 lọ́wọ́ àjọ ICPC tẹ olùjẹ́jọ́ ẹni tó ti bímọ 5 lẹ́yìn tó gba ẹgbẹ̀rún náírà 700,000 lọ́wọ́ ọ̀gbẹ́ni Ismail Adéwọlé Ọládipúpọ̀ pẹ̀lú ìlérí pé òun máa bá a wáṣẹ́ sí ẹ̀ka iléeṣẹ́ ìjọba àpapọ̀ kan nílùú Àbújá. Ọ̀gbẹ́ni Hamzat Sani tí í ṣe olùpẹ̀jọ́ sọ nílé ẹjọ́ náà pé ìwà ọ̀daràn paraku ni olùjẹ́jọ́ hù nípa bó ṣe ń lo orúkọ ayédèrú ìwé láti ọ́fíìsì olóògbé Abba Kyari àti ìfọwọ́síwèé rẹ̀ ìyẹn signation rẹ̀ láti máa fi lu àwọn aráàlú ní jìbìtì owó nígbà gbogbo. Ìwà náà sì lòdì sófin olú ìlú ilẹ̀ wa Àbújá èyí tí ìjìyà ńlá wà fún. Síwájú sí i, olùpẹ̀jọ́ fi ayédèrú lẹ́tà kan tó sọ pé olùjẹ́jọ́ ló fún àwọn tó lù ní jìbìtì pé kí wọ́n mú un lọ sọ́dọ̀ alága àjọ ICPC nílùú Àbújá kí wọ́n bá lè fún wọn ní iṣẹ́ gidi. Bákan náà ni olùjẹ́jọ́ mú lẹ́tà míì wá èyí tó ló jáde láti ọ́fíìsì Abba Kyari tó tako ayédèrú lẹ́tà náà pé kì í ṣe láti ọ́fíìsì olóògbé yìí ló ti wá síwájú adájọ́ náà. Pẹ̀lú gbogbo ẹ̀rí táwọn olùpẹ̀jọ́ kó síwájú adájọ́ ju ìyáálé ilé náà sẹ́wọ̀n ọdún kan gbáko. Ó ní kí wọ́n fi sẹ́wọ̀n kan tó wà ní Súlèjà nílùú Àbújá. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.